káàbọ̀ sórí ètò wa ètò yín ẹwà èdè Yorùbá. Orúkọ mi ni olùkọ́ Michael Adé ọmọ Olóyèdé. Àmọ́ ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n fi bà fẹ́ni tí bá yẹ fún ọba mi Èdùmàrè, ọlá bàbá tí mọ́mọ́ mi yan, jọ̀jọ́ àgbò tí mágbò mi níyì, ọlá bàtà tí mọ́dò mi ṣàn. Bàbá ìṣe mo dúpẹ́ tẹ́ mú wa wà láyé láàyè rere lónìí. Lónìí òwe Yorùbá tá ó máa gbé yẹ̀wò. Ó sọ wípé ìgbà ara làá bára, ẹnìkan kì í bú Ṣàngó lẹ́rùn. Èyí fẹ́ farajọ òwe tí a ti sọ tẹ́lẹ̀ rí. Ìdí rẹ̀ ni wípé ohun téèyàn bá ní í ṣe kó ṣe ní àkókò tó níyì. Ẹ já wo àpẹẹrẹ yìí. Ẹni tó fẹ́ ṣiṣẹ́ agbábọ́ọ̀lù tí ó bẹ̀rẹ̀ láti àárọ̀ ọjọ́ ayé rẹ̀ tó wá di ọmọ 50 ọdún tàbí 40 ọdún gan pàápàá tó lóun ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ máa ṣiṣẹ́ agbábọ́ọ̀lù. Ẹ sọ fún mi, ọ̀nà wo ni ó gbé gbà? Ìgbà ara làá bára, ẹnìkan kì í bú Ṣàngó lẹ́rùn, torí àrá kì í sán nígbà ẹ̀rùn. Ìgbà tí nǹkan bá níyì ni ká máa ṣe. Ẹ̀kọ́ tó wà nínú òwe yẹn nìyẹn. A ò ní rú jù báyìí lọ lórí ẹwà èdè Yorùbá títí a ó tún máa fi pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀. Ó dàbọ̀.